Africa Content TV. ọjọ́ yẹ́tì sẹ́ẹ̀sì yẹ́tì ìyàwó tí ń ká ẹyin ju ẹlẹ́dùn máa rè yín ká ilé Bùsáyọ̀ náà tó tán ń ṣó lẹ́nu Bùsáyọ̀ ọ̀gbọ́n ṣó. báyìí náà ni ó báyìí náà ni ó Bùsáyọ̀ àní báyìí náà ni ó bá lọ. Anybody know how to bazo? Busura ti báyìí náà ní àmì. Àwọn tó ní kámọ̀ ogun. Rèṣì ọ̀wọ̀ ọmọṣẹ́. Ọ̀gá Madam Kishin Rèṣì. Ìyá rèṣì ọ̀wọ̀ ọ̀hún kí ọ. Ọ̀gá Madam Kishin ní Minnesota. Ebija Sanato, Ebija Sanato mi, oyinbo na mọ́tò ìrìnàjò ọ̀gá Madam Kishin ní Minnesota, òyìnbó ní mọ́tò náà, ìyá láti owó bẹ̀rẹ̀ wọn ti lọ. Kò sí ẹ̀ Kọjá wọ́n ní ogun dúdú olómùbùbá kọjá owó tí wọ́n kó nìyẹn o ọ̀ṣọ́ ìnúra aya pòfẹ́sọ̀ rẹ̀ o aya kásìdè rẹ̀ ìnúra bíi empire. APJ ògbó tó ta mọ́tò ọ̀gá máa dáhùn ó. Wúmẹ́sùn mọ́rọ̀ ẹ̀wẹ̀ àtọ̀dá. Ẹ̀ẹ́dájú wálé òyìnbó ní mo tọ̀ wálé. Òyìnbó tó ta mọ́tò òjìbó tó. Mùsùlùmí. Bàbá tó bí bàkàkọ̀ sóhun ló ní wàsílà. Bàbá kan náà ló ní wàsílà pẹ̀lú bàkà. Ó ṣe òkú àtúrà. Múra kú ti Empire. Òyìnbó tó kàkiri múra. Múra kú ti Empire ni mo yọ. Ọ̀gá ní ìkóso. Òṣèlú láti Ọláyínká ẹ̀yìn jí ni wọ́n pè ọmọ ìjọ pẹ̀lú kàfáyà jí ń gbà lẹ́kọ́ Ọláyínká ni wọ́n pè ọmọ ìjọ àti kílẹ̀ ìgbà àti kílẹ̀ ìgbà ẹlẹ́lọ́wọ́ ẹ̀. Bọ́ bá tẹ̀mí lọ́rùn máa sanwó bí ó tẹ̀mí lọ́rùn ọ́ báyìí ṣe padà àti kílẹ̀ yín tà kílẹ̀ fẹ́ra èló lówó ẹ̀ Ọláyínká ò ṣẹ́gun Ayákúnlé mi bólì Láyínká ò ṣẹ́gun ó ní kílẹ̀ yín tà kílẹ̀ fẹ́ra. Ẹ̀jẹ̀ kàfáyà mi jí tán. Ìyẹn ló kò fẹ́ dúra ní Nàìjíríà, Minnesota náà pè mí. Minnesota náà pè mí. Ọláyínká òjò kan ẹ̀yìn ju òjò. Ẹ bá ń tọ́jú òkúnnù, owó yìí náà ní Balo. Òkúnnù, owó yìí náà ní Balo. Àlàyé náwó ẹ̀ owó yìí náà ní Bado Wálé Akóredé o Akóredé òkúnnù tó owó yìí náà ní Bado
ó tún kú wá ó tún kú wá Akóredé owó iná ni àjọ ń bẹ níbi ní ìsótà lọ́lọ́ owó iná ni Wálé Òkúnnù wọn ṣe Aláàjì ẹtún kú wá ẹtún kú wá ó tún kú wá Wálé Akóredé o ilẹ̀ Òkúnnù wọn ṣe. Àwọn alájí láti Òkúnnù àyànmọ́ tí wọ́n mú ní lókèlè tí wọ́n. Àwọn nọ́mbà náà sílẹ̀ lẹ́ẹ̀pá lápálápá òun abínú ìdí òòyà bóyá kọ́ sáńkọ́ Òkúnnù bóyá wà ní Òkúnnù anú tẹ́lẹ̀ náà wá wà lámẹ́ lọ́wọ́ ìwọ̀n ti rí wà lámẹ́. Ṣebí tẹ́lẹ̀ náà wà lámẹ́ Wálé Òkúnnù ọ̀tún rí wà lámẹ́ tẹ́lẹ̀ náà wà lámẹ́ Òkúnnù ọ̀tún rí wà lámẹ́ Wálé Òkúnnù wọ́n ná òbàjọ́ ó jẹ́ Òkúnnù Wálé mi ọmọ yó. Ṣebí tẹ́lẹ̀ náà wà lámẹ́ Wálé jáde ṣẹlẹ̀ jọgbọ́njọgbọ́n ṣẹlẹ̀ rádaràdà ṣẹlẹ̀ nílùú Amẹ́ríkà especially láàrin àwọn akátá kóbìnrin akátá máa sọ fọ́kọ ẹ̀rín ìdè ọ̀rẹ́ àtàwọn ọmọ òde lọ ọkọ̀ fóun láyé gbòòrò sùn lẹ́ẹ̀gbọ́n láàdó ogun ayọ́bọ̀ ìyá olóṣèlẹ̀ ní ìlú Nàìjíríà wa ẹni ẹlẹ́yàbù ní ilẹ̀ Yorùbá tí a. Òṣòkúnnù Wálé. Wálé Òkúnnù ọmọjọ́. Ẹjọ́ ju Prince ọba lọ́la ní Prince ọmọ ìjọ. Èmi kọ́ Ọlọ́run ni akọ Olúwa ni akọ Olúwa ni akọ Olúwa ni. Wọ́n fọwọ́ àárẹ̀ ọjà akọ Olúwa ni Akóredé akọ Olúwa ni Òkúnnù akọ Ọlọ́run ni akọ. Wọ́n fọwọ́ àárẹ̀ ọjà àwọn Prince. Èèyàn Wálé ní ìwọ́n pé wọ́n ìjọ Wálé. Adéwọ̀nsẹ̀ gé Adékun kẹ̀kẹ́. Adéṣeré gé Adékun kẹ̀kẹ́ oníbi tí ẹlẹ́yìn jòkó. Ogolùpẹ̀ lẹ́yìn tẹ́lẹ́yìn kẹ̀kọ́. Adélẹ̀ ó lọ́wọ́ kí láwọn ti ṣe yó. Ẹgbẹ́ mọ̀sádé wọn kó àgọ́ òpèsè ẹ̀yìn. Adébàá ó sọ ọ̀gá tó wọ̀n jìyà. Ìyá ọ̀dọ̀ ti ṣó ní ọbẹ̀, bàbá wọn jẹ́ kìíyà.